Mo fi àsìkò yìí kí gbogbo ará ilé a kú ọjọ́ ìsinmi òní, a dẹ̀ kú ọjọ́ ìbàbà fún àwa tá a jẹ́ bàbá. Àbí o. Ọlọ́run yóò ṣe wá ní bàbá rere o. Àmín àmín àmín. Orúkọ mi ni Ọmọ-Ọba Sanjo Adedoyin tí mo jẹ́ aṣojú ṣòfin tí ń ṣojú wa ní ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ẹ̀ka gúúsù Ògbómọ̀ṣọ́ tí mo sì jẹ́ olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ ní ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun gan bàbá, ẹ kú ìdìde. Mo fẹ́ kí ẹ yòǹbó àwọn bàbá wa torí pé tí àwọn obìnrin wa tí wọ́n bá fẹ́ ṣe Mother's Day àbí àwọn nǹkan tó jọ mọ́tọ̀rọ̀ obìnrin wọ́n máa gbéra wọn lárugẹ gan tí gbogbo ìlú ó mìtìtì. Ṣùgbọ́n àwọn ọkùnrin náà bí wọn ò bá tiẹ̀ gbéra wa lárugẹ káwa náà ò gbé ara wa lárugẹ. Mo fẹ́ kẹ́ yòǹbó àwọn bàbá nínú ilé tí wọ́n wù wá káàkiri àgbáyé. Lẹ́ẹ̀kan sí mo fàsìkò yìí kí gbogbo àwa tí a jẹ́ bàbá lẹ́ẹ̀dẹ̀ oníkálukú wa a kú ọjọ́ bàbá lẹ́ni, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀. Àmín. Ọlọ́run yóò mú ẹrù wúwo yẹn, Ọlọ́run yóò mú fúyẹ́ fún wa. Àmín. Gbogbo ohun tá a fi jẹ́ bàbá nírọ̀rùn Ọlọ́run ó ṣe fún wa. Àmín. A ò ní jẹ́ bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àmín. Ẹni tó ń jẹ́ bàbá nínú ilé ó ní ẹni tó ń ru ẹrù gbogbo nínú ilé. Ó ní ó fi ìdẹ̀rùn tiẹ̀ sílẹ̀ yóò mọ̀ wá dẹ̀rùn gbogbo ara inú ilé yòókù. Bó ti ń wá dẹ̀rùn tàwọn ọmọ ni ó mọ̀ wá tìyàwó ni ó mọ̀ wá tilé àná at his own convenience. That is father for you. So gbogbo ẹrù tó wúwo Ọlọ́run ní jẹ́ kó ta wá lórí o. Àmín àmín àmín. Ọlọ́run jẹ́ ká rù ní rọrùn. Àmín 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 àmín. Ní ṣókí ẹ bá wa gba àwọn bàbá nímọ̀ràn ká tó bọ́ sí agbami ètò. Ìmọ̀ràn fún bàbá ni pé ẹ má jẹ́ ká wo bí ìlú ti le tó kí a máa fi ìkanra ṣe. Ìlú le kò dẹ̀ easy láti sanwó skul ọmọ, láti wá oúnjẹ sílé fún ìyá, láti wá oúnjẹ fún ọmọ, láti look for other, láti cater for other social responsibility. It's not easy at all. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gba Ọlọ́run gbọ́. Ọlọ́run ní máa sọ ẹrù tó wúwo di fúfúyẹ́. Ọlọ́run máa lànà bí ta rò pé ó ti sọnà. Ọlọ́run lànà ayọ̀ fún wa. Àmín àmín. Ẹ dẹ̀ jẹ́ káwa náà má fi ọ̀nà kan sọnà. Akóyíṣẹ́ ìjọba ni wá, káwọ́ náà láti fi nǹkan míì kún. Bóyá sí àgbẹ̀ lẹ́sẹ̀kùkù lélẹ̀ wa ni. Tàbá tá a bá nílẹ̀ kan tó wà abandon lẹ́gbẹ̀ẹ́ wa nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Torí tó jẹ́ bá ti yọ kó nù sẹ́. Iṣẹ́ ti bù ṣe. Iṣẹ́ bù ṣe. Ẹ jẹ́ ká wá nǹkan míì ká accommodate mọ́ nǹkan tá a bá ń ṣe. Ọlọ́run jẹ́ kó rọrùn fún wa. Àmín àmín àmín. Ẹ ṣeun gan sa.